ọ̀rọ̀ yẹn ti ń fẹjú tá a bá sì kíyèsí tá a bá ṣọ́ra kó má jẹ́ pé fáńfà yẹn yóò tún bọ̀ mọ́ tún dákún ìṣòro ilẹ̀ Yorùbá ni torí pé kò ní jẹ́ kí àwọn ọba yẹn kò ní jẹ́ kí wọ́n ráàyè kò ní jẹ́ kí wọ́n rójú láti mójútó àwọn nǹkan tó yẹ kí wọ́n mójútó kí ilẹ̀ Yorùbá kó lè wà lálàáfíà kí ilẹ̀ Yorùbá kó lè máa tẹ̀síwájú kí ilẹ̀ Yorùbá kó lè bọ́ lọ́wọ́ àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá ni a fi ń sọ wípé Otasansan rédíò and TV. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́lẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o. Lágbára dẹ́dà Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù àní ṣàṣeré àní ṣàṣejẹ ọwọ́ wa báyìí láàfi parí ayé wa. Lórí ọ̀rọ̀ aáwọ̀ láàrin kábíyèsí ọba Aláàfin tìlú Ọ̀yọ́ àti kábíyèsí ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí àwọn kan ń gbé kiri orí ẹ̀rọ ayélujára léyìí tí ó ti di fàǹfà láàrin àwọn ọmọ Yorùbá. Àwọn kan sọ wípé Aláàfin làgbà, àwọn kan sọ wípé Ọọ̀ni tilé Ifẹ̀ làgbà. Ẹ gbọ́, táwa làgbà láàrin Aláàfin àti Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀? Mo ti ṣe oríṣiríṣi ètò lórí ọ̀rọ̀ yìí tí mo ti fi pàrọwà sáwọn ọba méjèèjì, sí àwọn ìsọmọgbè, àwọn ìbáṣinkáwọ́ àwọn ọba méjèèjì àti àwa pèdèpèdè lórí afẹ́fẹ́ lórí ẹ̀rọ ayélujára. Mo ti bára wa sọ̀rọ̀, a ti pàrọwà fúnra wa, ṣùgbọ́n kinní ọ̀hún kò dàbí ẹni pé ó tán lẹ̀, ó túnbọ̀ ń peléke sí ni. Kí wá ní ojú tí iléeṣẹ́ ìwé ìròyìn Punch, kí ni ojú tí wọ́n fi wò ó? Kí ni àbọ̀wádìí tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ohun tí wọ́n lọ dá wọ̀ọ̀wọ̀ sílẹ̀ láàrin àwọn ọba méjèèjì yìí? Gẹ́gẹ́ bí àbọ̀wádìí tí iléeṣẹ́ ìwé ìròyìn Punch tí wọ́n ṣe, àbọ̀wádìí iléeṣẹ́ ìwé ìròyìn Punch tí wọ́n kọ síta tí màá mú wá fún yín. Wọ́n ní ọ̀rọ̀ jíjẹ ọba ti ìlú Ọ̀yọ́túnjí tó jẹ́ síkàpín lábúlé kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n pè lọ́yọ́túnjí, tó jẹ́ pé wọ́n ní ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ ìran Yorùbá làwọn, tí wọ́n sì ń jẹ ọba tí wọ́n ń dádé. Ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, lẹ́yìn tí ọba ìlú Ọ̀yọ́túnjí yẹn èyí tó kù ńbẹ̀ tó gbéṣẹ̀ tí wọ́n wá jẹ̀mí, ó sì jẹ́ pé kábíyèsí Ọọ̀ni rìṣà Ọọ̀ni tilé Ifẹ̀ ló rán èèyàn lọ dé adé fún ẹni tí ó jọba ìlú Ọ̀yọ́túnjí lọ́wọ́lọ́wọ́ báyìí, lásìkò tí ètò láti jẹ ọba Aláàfin tuntun fún Ọ̀yọ́ tó ń lọ lọ́wọ́. Ṣùgbọ́n lásìkò tí ọba Aláàfin tuntun yìí tó ti wá gorí ìtẹ́, ìyẹn ọba Abímbọ́lá Akeem Ọwádé, ló wá rí ìgbésẹ̀ tí kábíyèsí ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tó gbé ọba Adéyẹyè ẹni ìtàn
Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì ìgbésẹ̀ tó gbé láti lọ́ọ́ fi ẹlòmíín jẹ ọba ìlú Ọ̀yọ́ tún jí lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ìgbésẹ̀ yẹn ni kábíyèsí ọ̀nà Aláàfin tìlú Ọ̀yọ́ tó wà ńbẹ̀ yìí wá rí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí kò tọ́, ìgbésẹ̀ tí kò yẹ. Wọ́n ní èyí òun ló dàbí ìgbà yìí pé ó tún wá rúná sí aáwọ̀ ìwọ́jú mi èmi ò jọ́ yẹn. Kódà wọ́n ní ló la lè sọ wípé ó fà á tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé tí ò fi ṣàpọ́nlé tàbí ṣe bí ẹni tó rí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ lọ́jọ́ ayẹyẹ ìwúyè ìgbadé ìgbọ́pá àṣẹ tí ọba Aláàfin tuntun tí wọ́n ṣe ní ọjọ́ 5 oṣù kẹrin ọdún tá a wà yìí. Ṣùgbọ́n tó jẹ́ pé látìgbà náà òun náà ni àwọn èèyàn tí wá ń rí i gẹ́gẹ́ bíi pé aáwọ̀ fáńfà ó wà láàrin àwọn ọba méjèèjì. Ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe kọ, bí wọ́n ṣe gbé gẹ́gẹ́ bí ìwádìí tí wọ́n ṣe. Ṣùgbọ́n kí a tó lọ, kí n tó mú wá fún yín, ẹ jẹ́ n dókè lọ́hùn-ún káwò ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí àbọ̀ tí iléeṣẹ́ ìwé ìròyìn Punch tí wọ́n ṣe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ àkọlé wọn, wọ́n ní how US-Yorùbá village sparked the row between Aláàfin and Ọọ̀ni Ilé-Ifẹ̀. Facts have emerged on the genesis of the brief rift between the newly installed Aláàfin of Ọ̀yọ́, Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé, and the Ọọ̀ni of Ife, Ọba Adéyẹyè Ògúnwùsì. The seeming rift came to public attention on Tuesday, April 29, when Ọba Ọwọ́adé refused to stand up to greet the Ọọ̀ni, who had approached to exchange pleasantries with him and other monarchs at a program organized by Nigeria's First Lady Olúrẹ̀mí Tinubu in Ibadan, Oyo State. In a video that went viral on social media, the Aláàfin remained seated and greeted the Ọọ̀ni casually while other traditional rulers stood up to shake hands with Ọba Adéyẹyè. The video has been generating mixed reaction from the public. However, Aláàfin's personal assistant Kọ́ládé Ọládélé dismissed the reactions, describing them as a deliberate attempt to sow discord among Yoruba traditional rulers. He described the controversies as a distraction from more pressing issues affecting the region, including insecurity, economic hardship, and youth development. However, Sunday Punch newspaper gathered from credible people familiar with the matter that the rift between Aláàfin and Ọọ̀ni started in March 2025 at the Ọ̀yọ́túnjí African Village in Beaufort County, South Carolina, United States. Ọ̀yọ́túnjí African Village is a unique intentional community established in 1970 by Ọba Ẹfúntọ́lá Adéfúnmi First. It was founded as a cultural and spiritual African American seeking to reconnect with traditional Yoruba heritage. Sunday Punch gathered that Adéfúnmi was crowned by the late Ọọ̀ni of Ife, Ọba Okunade Sujoade. After Adéfúnmi's passing in 2005, his son
Adejuyigbe succeeded him and was crowned by the same Oba Sijuade as the leader of the community. However, Adejuyigbe was stabbed to death in July 2024 by a 53-year-old woman identified as his sister. Sources told Punch correspondent that the current Ooni had sent a team of monarchs to the Oyotunji village to perform traditional rites following Adejuyigbe's murder. The team included the Salu Edoaban, Ọba Adesoji Oladepo, the Ọbalùfẹ̀ of Ife, Ọba Idowu Adediwura, the Araba Agbaye, and the priest in charge of the Ọ̀rànmíyàn staff in Ife, Ọwá Erédùmí. According to the sources, Ọba Ọwádé, who was in seclusion at the time, called one of traditional rulers and demanded that they vacate the village, claiming it was Oyo territory. One of the team members said, and I quote, "We were at Oyotunji village on directive and sponsorship of the Ooni to perform traditional rites after the killing of the traditional leader of the village. We spoke with the family and performed every necessary rites. We left Nigeria in March and returned in early April. I was in my room when Oba Owade, who was still in seclusion then, called one of us and told him we should leave the place because the village belongs to him, claiming it is part of Oyo territory. I regarded that call as disrespectful. Oba Owade should have done his research on who usually installed the Oyotunji leader in the US before calling us. We thought that was all. During Oba Owade's coronation, he did not recognize the Ooni. Baba went with 38 traditional rulers from Osun. I challenge anyone to produce the clip where the Aláàfin recognized the Ooni at the defense." The source, however, said Ooni did not read any meaning into that. Till I am speaking with you, the Aláàfin has neither called or visited the Ooni to say thank you after the coronation. Painfully, the first time they met after that was during Tuesday's program in Ibadan, and the Aláàfin behaved in such a manner. Ooni is not in a supremacy battle with anyone because his position in Yoruba land is not disputable. Oladele, however, dismisses the monarch's claim as baseless and untrue. They are creating things that does not exist. We know that truth does not need defense and it will always prevail, he said. Oladele said the Aláàfin did not issue any directive to anybody regarding Oyotunji village, stating that Oba Owade had been busy with the governance of Oyo Kingdom right from his seclusion. He said, and I quote, "Kábíyèsí was at Ipebi preparing himself for the governance of the most sophisticated town, so he did not have time for such a thing. Even if there was any issue of that nature, Aláàfin has always advised people to be patient and investigate matters thoroughly before acting." Without putting words in Aláàfin's mouth, the Oyotunji village has its own history, beginning with the name itself. The founder of the community had their reasons for naming the place Oyotunji. However, what I know is that Aláàfin has not given any direct verdict to anybody. He has been focused on governance and is committed to the development of Oyo Kingdom. On the claim that the Aláàfin did not recognize the Ooni during the coronation and appreciate his presence, Oladele said, and I quote, "People are just conjuring issues anyhow. We don't even need to dissipate our energy on this issue because it is a fallacy.
Why would the Aláàfin raise a powerful delegation to invite the Ọọ̀ni to the coronation and then not recognize him? How can anybody make such a claim? Let us have a direct complaint from the Ọọ̀ni's palace. Maybe we can take the matter seriously then. Gẹ́gẹ́ bí àbọ̀wádìí tí iléeṣẹ́ ìwé ìròyìn Punch newspaper tí wọ́n ṣe òun náà ni ẹ gbọ́ tí a mú wá fún yín yẹn. Ohun tí àbọ̀wádìí yẹn ṣàlàyé òun náà ni pé wọ́n ṣèwádìí dé ọ̀dọ̀ kábíyèsí, ààfin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Wọ́n gbọ́ ti apá tọ̀dọ̀ kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Wọ́n dẹ̀ ṣèwádìí dé ọ̀dọ̀ kábíyèsí àbí ààfin Aláàfin tìlú Ọ̀yọ́. Wọ́n dẹ̀ gbọ́ ọ̀rọ̀ láti abala ti kábíyèsí Aláàfin. Àbọ̀ méjèèjì òun náà lẹ gbọ́ tí a mú wá fún yín yẹn. Ilé Ifẹ̀ láti ààfin kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, wọ́n ní tí ó fa áwọ̀ òun ni bí kábíyèsí ṣe lọ gbé adé lé ọba ìlú Ọ̀yọ́túnjí lórílẹ̀‐èdè Amẹ́ríkà, ó sì lọ gbé adé lé lórí. Torí pé wọ́n ní kábíyèsí ń sọ wípé abẹ́ ìlú Ọ̀yọ́ ni abúlé Ọ̀yọ́túnjí wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà, pé àwọn làwọn lágbára láti dé ọba ìlú Ọ̀yọ́túnjí ládé. Ṣùgbọ́n nígbà tí àwọn oníròyìn tí wọ́n dọ́dọ̀ kábíyèsí ọba Adéyẹyè àtàwọn oníròyìn dọ́dọ̀ Aláàfin tìlú Ọ̀yọ́, wọ́n sì wádìí ẹni tó jẹ́ agbẹnusọ fún kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́. Wọ́n ní kò sígbà kankan tí kábíyèsí pe ẹnìkankan pé kí wọ́n má dé, kí ẹni tí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ rán láti lọ dé kábíyèsí ìlú Ọ̀yọ́túnjí ládé láti má ṣe bẹ́ẹ̀. Kò sígbà kan tí kábíyèsí pe ẹnìkankan nípa ti pé kábíyèsí ò ṣe àpọ́nlé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ lọ́jọ́ ayẹyẹ ìwúyè ọba Aláàfin tuntun. Wọ́n ní àhesọ lásán òun ni àwọn èèyàn ń gbé kiri, torí pé kò sí ẹ̀rí tí wọ́n lè fi gbé lẹ́sẹ̀. Lára tá a fi mọ̀ wípé àhesọ lásán pé tí wọ́n sọ yẹn ò lè rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ ni wípé fúnra kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ni wọ́n rán àwọn èèyàn lọ fún kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ní ìwé ìpè síbi ayẹyẹ yẹn. Sẹ́ni tó wá pé èèyàn láti wá yẹ̀nsí, láti wá ṣàpọ́nlé àwọn, láti wá bá wọn ṣàjọyọ̀, ṣé náà ni yóò tún wá mọ tàbùkù ẹni tó pè láti wá bá ṣe àjọyọ̀. Wọ́n ní ibi tẹ́ ti rí wípé àhesọ táwọn èèyàn sọ, ọ̀rọ̀ táwọn èèyàn sọ pé kábíyèsí Aláàfin tàbùkù Ọọ̀ni lọ́jọ́ ayẹyẹ ìwúyè, tẹ́ fi rí pé irọ́ lásán ni. Pé tí àyàtá ti ń fọ ọ̀rọ̀ yìí àti ìgbọ́rọ̀ láti ààfin gangan, ààfin Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, kí wọ́n sọ bẹ́ẹ̀ jáde pé Aláàfin tàbùkù àwọn, kò pa wọ́n lé. Pé tó bá rí bẹ́ẹ̀, kí á mọ̀ sí kíni o, ká mọ̀ sí gba ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ, ká mọ̀ sí gbàgbọ́, ká mọ̀ sí kà sí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wá, tẹ́ ń wò wá, kí lè ro tiyín, kí ni ìwòye tiyín lórí eléyìí? Torí pé ọ̀rọ̀ yìí ó ti ń kọjá bí àwọn èèyàn ṣe ń lérò. Ọ̀rọ̀ yẹn ti ń fẹjú. Tá a bá sì kíyèsí, tá a bá ṣọ́ra, kó má jẹ́ pé fáńfà yẹn yóò tún gbọ́ mọ́ tún dákún ìṣòro ilẹ̀ Yorùbá ni. Torí pé kò ní jẹ́ kí àwọn ọba yẹn, kò ní jẹ́ kí wọ́n ráàyè, kò ní jẹ́ kí wọ́n rojú láti mójútó àwọn nǹkan tó yẹ kí wọ́n mójútó, kí ilẹ̀ Yorùbá kó lè wà lálàáfíà, kí ilẹ̀ Yorùbá kó lè máa tẹ̀síwájú, kí ilẹ̀ Yorùbá kó lè bọ́ lọ́wọ́ àwọn ìṣòro
tí ń kojú ilẹ̀ Yorùbá ni a fi ń sọ wípé ká dẹ́kun láti máa ṣàdédé mú ọ̀rọ̀ láti fi máa dá rúgúdù, láti fi máa dá wọ̀ọ̀wọ̀ sílẹ̀ láàrin àwọn ọba aládé wa nílẹ̀ Yorùbá. Àwọn gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, àwọn nǹkan pọ̀ tó yẹ ká mójútó, tó yẹ kí àwọn ọba wa gan mójútó nílẹ̀ Yorùbá. Àwọn ìṣòro lóríṣiríṣi tó ń dojúkọ wá nílẹ̀ Yorùbá yìí ó tó sẹ́ fáwọn ọba wa láti jókòó wá ọ̀nà àbáyọ ojútùú sí ju kán máa ṣe aáwọ̀, kán máa fọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́, kán máa gbẹ́mi sí omi òtó, wọ́n jù mí ò jù ọ́. Òun kọ́ ni ọkàn lọ́rọ̀ wa nílẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí. Ẹ wo ọṣẹ́ tí àwọn Fúlàní darandaran, àwọn Fúlàní darandaran tán pera wọn ní darandaran, ẹ wo ọṣẹ́ tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá, nílẹ̀ bàbá tíá. Láìpẹ́ yìí ni àwọn darandaran yìí ni wọ́n lọ ṣọṣẹ́ ní òkè Ògùn tí wọ́n tún ṣe àwọn àgbẹ̀ wa báṣubàṣu tó jẹ́ pé Ọlọ́run ló yọ àwọn kan tí ọ̀rọ̀ jọ pa àwọn Fúlàní yẹn papọ̀. Àwọn Yorùbá àgbẹ̀ tí àwọn Fúlàní lọ fi ẹran jẹ oko wọn, tí àwọn yẹn ń láti máa bá àwọn Fúlàní yẹn sọ̀rọ̀ pé kí ló dé tá fi lè máa fi ẹran joko àwọn, táwọn Fúlàní yẹn ń sọ fún wọn wípé ṣé kẹ́ra àwọn mọ̀ jẹ ni nínú oko olóko, tọ́rọ̀ yẹn fi di fàǹfà táwọn Fúlàní yẹn bẹ̀rẹ̀ sí sá àwọn àgbẹ̀ tí wọ́n lóko, tí wọ́n nílẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí sá wọn. Tí ìbá ṣe pé ọba Èdùmàrè ó kó àwọn àgbẹ̀ ọmọ Yorùbá yẹn yọ, àwọn Fúlàní eré tí wọ́n ń sá, ìgbìyànjú wọn ni kí wọ́n pa àwọn àgbẹ̀ yẹn, ṣùgbọ́n ọba Èdùmàrè tó ní ẹ̀mí àwọn yẹn lò ni ó jẹ́ kí ẹ̀mí wọn bọ́ mọ́ àwọn Fúlàní yẹn lọ́wọ́. Tí wọ́n ti ń gbìyànjú láti sá àwọn àgbẹ̀ yẹn ládàá kí wọ́n bẹ́ wọn lórí dànù, ọwọ́ ni àwọn àgbẹ̀ yẹn fi gba àdá yẹn kó tó di wípé Ọlọ́run kó wọn yọ lọ́wọ́ àwọn Fúlàní darandaran yẹn. Ọ̀rọ̀ yẹn ń bẹ ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ àti ìmọ̀ ibi tí ó yọrí sí. Bí wọ́n ṣe ń ṣọṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń ṣọṣẹ́ lẹ́kìtì, ni wọ́n ń ṣọṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Láìpẹ́ yìí náà la gbọ́ tìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n pa àwọn àmọ̀tẹ́kùn kan, àwọn òṣìṣẹ́ aláàbò àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun náà. So gbogbo eléyìí gan ò tó ohun tó yẹ kí àwọn ọba aládé wa nílẹ̀ Yorùbá tó yẹ kán mójútó, tó yẹ kán bá ní wọ́ ọ̀nà àbáyọ sí. Mo máa ń sọ wípé kí wọ́n pe káwọn ọba aládé wa yìí kán pe àwọn ọmọ wọn káàkiri ìpínlẹ̀ tí wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n lẹ́nu lọ́rọ̀, kí wọ́n pè wọ́n, kí wọ́n jókòó, kí wọ́n pe àpérò lórí ilẹ̀ Yorùbá, bí ilẹ̀ Yorùbá ó ṣe wà lálàáfíà, bí ilẹ̀ Yorùbá ó ṣe kúrò lọ́wọ́ ọ̀sẹ̀ bá sì gbára wa sílẹ̀ lọ́wọ́ iṣẹ́ ìjẹgàba tí àwọn ìran Fúlàní yìí tí wọ́n ń ṣe lé wa lórí. Kí wọ́n pe àwọn olóṣèlú yẹn kán bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n sáwọn ọba yìí gan ṣé wọ́n lè sọ òótọ́ ọ̀rọ̀ fún àwọn ọmọ wọn tí wọ́n jẹ́ olóṣèlú nínú ìṣèjọba, tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń sanwó oṣù fún wọn. Àwọn olóṣèlú ìtàn bá sọ, táwọn ọba yìí bá sọ jù, wọ́n sì mọ ọ̀nà tí wọ́n fi lè wá ẹ̀sùn sí àwọn ọba yìí lẹ́sẹ̀ tí wọ́n fi yọ wọn. Tí bá ṣe wá máa bá lọ rèé, ṣé bọ́ọ̀rù ó sì máa bá lọ rèé, à ń pariwo ká fẹnu ṣọ̀kan, ká fìmọ̀ ṣọ̀kan lórí bí a ṣe kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà, bá ṣe kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà tí a fi gba òmìnira tiwa, tá a fi dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira Yorùbá nation. Ṣé pẹ̀lú aáwọ̀ tí àwọn ọba yìí fẹ́ gùn lé, ṣé ẹ wá rò pé yóò ṣeé ṣe? Ṣé ẹ rò pé yóò jẹ́ kí èrò àti ìran yìí, ṣé ẹ jẹ́ pé yóò jẹ́ kó wá sí ìmúṣẹ? Ìdí nìyẹn tí mi fi ń sọ wípé àfi kí
á jẹ́ kí àlàáfíà kó jọba, ká jẹ́ kí ìfẹ́ ó gbilẹ̀, ká jẹ́ kí ìṣọ̀kan wà, àjọṣepọ̀ kó wà láàrin àwọn ọba aládé wa yìí, kí gbogbo àwọn nǹkan rere tí ó ti núlẹ̀ Yorùbá kó lè padà wá nírọ̀rùn. Mo wí tèmi, mo sì mọ̀ wípé ọ̀rọ̀ ti yé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Ẹ ṣé o, bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí, ẹ bá ní tan notification bell kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.